We're not human beings. We can make mistakes. We're bound to make mistakes. For bẹ́ẹ̀ni sọ̀hún. Ṣé ẹ ti rí bọ́lá kò sí lọ́dúnṣọlá Yusuf ṣe ni pé kà ní. Ẹgbọ́n tí pèsè tó sọ. Anybody can make mistake. We are bound to make mistake. Èmi náà lè make mistake kan tó sọ nìyẹn. So ṣé mistake ni ìwà tí ẹ̀wù ìdí ìwù láti fi ojú olórí ẹ̀gún gírí. Ìgbẹ̀yìn ló ń dolóku àdáyé ó ṣe wá jẹ́ alẹ́ yìí gbà tó dalẹ́ tán tó wọ yìí tó ti bu ráàkì mọ́ yín lọ́wọ́ tán tó ti bu tí búrẹ́dì ti bu mọ́ yín lórí igbá lẹ́ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kò sẹ́ni tí ò lè ṣe mistake. Ṣé ni pé wọn ò lọ́pọlọ ìyí tó yẹ kí wọ́n fi ṣáájú òun náà fi kẹ́yìn. Ṣé tí nìdí ló fi delete message yẹn tó delete voice note yẹn. Now you are telling us that anybody can make mistake. So ẹ̀yin náà ti mọ̀ pé mistake pé àwọn ìdí ṣe mistake. Ṣé bẹ́ẹ̀ gbà pé ó ṣe mistake gbà táwọn á sọ fún pókù díẹ̀ káàtó. Ẹ̀yin lẹ́yìn dúró lẹ́yìn ẹ̀ bí igi ọgbà láti máa ṣe rádaràda tó ń ṣe yẹn. Ẹ̀yin lẹ́yìn dúró lẹ́yìn ẹ̀ wípé kó lè lose totally. Now you are telling us that anybody is bound to make mistake. Lẹ́nu ẹ̀ Olúṣọlá Yusuf. Ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ti ròyìn ẹ fún wa lórí ìkànnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbà ni. Ìwọ gángan fúnra rẹ̀ àfi bí sódò rẹ̀ nígbà tí ò ní nǹkan tó máa jẹ tó máa mú tí ìyẹn sábọ̀dù tó gbà ẹ́ tira tó ní kó máa bá ń di ewé kó máa bá ń tó fún ẹ lóúnjẹ tó fún ẹ lómi tó fún ẹ lówó tó ná ṣé kó padà fi bí sún ìyẹn sábọ̀dù ni. Ìwà àfi bí sódò rẹ̀ ẹ̀dá ó bẹ nínú ayé tiẹ̀ náà. Dàbí ti Daniel ẹni tí tiẹ̀ ti jóná ni ọlọ́mọdé òkò náà wọ́n ti wá ni. Bẹ́ẹ̀ bá ti réyàn tó bá ti dáṣọ tó wá wọlé tẹ̀rẹ̀tẹ̀ tó ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ lẹ́yìn ẹsẹ̀ irú wọn ẹ̀yà máa sá fún wọn. Ṣé ẹ ti rí nígbà tó ń ba ayé ọmọ lọ́mọ jẹ́ tán ṣẹ̀ wọ́n á jáde sá pé anybody can make mistake. O ẹ̀ṣẹ̀ wá sọ pé anybody can make mistake lẹ́nu ẹ̀. Ṣé gbọ́? It's mental. It's not stable. Mo sọ fún yín lánàá. Mo ní àgbo Muyideen mo lókù kan. Mo ní ìdí tí Muyideen tó sọ pé mo ní àwọn náà ló fẹnu ara ẹ̀ sọ. Ṣé gbọ́ngàn tó sọ? Ó ló wà vulnerable. Mental health ó ní kò stable. Ìgbà tó ṣe lọ́dọ̀ Ajígini làwọn òpònú ìtọ́mọ̀ ìpé mental health Muyideen ò stable. Ìgbà tí Muyideen ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀ sí constitution láti gbà yìí kò sọ ohun pé wà vulnerable kò sọ pé mental health ẹ̀ kò sọ ohun ó sọ nígbà yẹn kan tó sọ fún wa ní pé Muyideen pé orí ẹ̀ pé wọn nǹkan tó ń ṣe. Ó ní Muyideen wà okay. Ó ní Muyideen mọ nǹkan tó ń ṣe wọ́n ìtọ́lúṣọlá fi wá ń sọ fún wa ń sìn ṣe bẹ́ẹ̀ fẹ́ tí ara yín gbọ́. Pé mental health Muyideen ò wà stable lẹ́nu ẹ̀ Olúṣọlá ṣe ń gbọ́. Ẹ wo bí táyé ẹ wo bí tí ayé bá Muyideen dé. Ohun táyé bá sọ ẹ̀dá o wọ́n á fi bú ẹ bọ́dọ̀lá àwọn alámọ̀dáyé mú wọn sẹ́yìn ayé bẹ́lẹ̀. Ṣé ẹ ti rí wọn? Muyideen tó yẹ kó máa kọrin tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù o ẹ dákun o ẹ má fi kú. Ẹ wo bí tí wọ́n bá Muyideen dé ẹ wo bí ẹ wá tún gbọ́n tó ń jáde ní ẹnu àwọn tó gbé Muyideen pọ̀. Wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ń sọ fún wa ń sì yí pé Muyideen wà vulnerable. Wọ́n ní Muyideen wọ́n ní mental health ẹ̀ ò stable àsọ̀rí Muyideen yóò pé látọjọ́ yìí. Báwo èèyàn bá dẹ̀ sọ pé ọ̀rọ̀ Muyideen gbogbo nǹkan tí Muyideen. I am telling you mo sọ fún yín. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rójú ayé?
ìkà lolúṣọlá ìkà lolúṣọlá àti gbogbo àwọn tó wà lẹ́yìn Muyideen tó fi ṣe tó ń ṣe. Ẹ bá mi share ètò yìí, irú nǹkan báyìí ó yẹ kẹ́ share, kò yẹ ká má rẹni tí ò ní share ẹ jẹ́ kó lọ fà. Ẹ jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣebí ẹ ti ara wa la fi gbọ́ nǹkan tó àbí Olúṣọlá ló sọ, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Gbé lóhùn sọ̀kà wá ò mọ̀ pé orí ẹ̀ ò pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa pé mental health ẹ̀ ni. Kiara. Ó ní àwọn tó sọ. Kiara ni. Àwọn pé Muyideen lóògùn wèrè àbóyẹ kó máa lóògùn wèrè ṣé ẹgbọ́n nǹkan tó ń sọ. Ó rẹ̀ pé ẹ gbọ́. Ó rẹ̀ kí mo tún jẹ́ kó lọ sókè jù ẹni sùúrù. Mi ò láìkí kíní. Wọ́n sún wá síwájú díẹ̀. Nítorí pé fún onípọ́bẹ̀ pẹ̀lú àjíkí. Ní sùúrù kí lè tí kíní yóò kì í fa bà. Èmi ò láìkí. Sọ̀kí ńlá kan ti mú ìdí rẹ̀. Bluetooth ní ṣe. Ìfẹ́ ìbẹ̀ṣẹ̀ fún mú ìdí ìgbà yẹn. Ó dẹ̀ dùn mí, ṣáà ó ti pọ̀ jù. Well, let me tell you one thing. Whatever we do, we do. Anybody tí Ọlọ́run máa rántí yàn, ó máa jẹ́. Tọ́lọ́ tó rí ò bá sí lọ́wọ́ anybody kò sí lọ́wọ́ ènìyàn no matter what. I know. No matter what. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Ẹ̀yin ò rí ẹ̀wù ọ̀rọ̀ yìí dípà. Ó sọ ọ̀rọ̀ yìí dípà. That's all you're talking about. You don't think about the spiritual part of it. Spiritual part. Gbogbo àtàtì burúkú tó ti wọn àtàtì mú ní nítorí pé wọ́n fẹ́ kó ṣiṣẹ́ wọn fẹ́ kó rán láàánú. You're not thinking about that. Okay. Wọ́n fẹ́ kó ṣiṣẹ́ wọn fẹ́ kéèyàn kankan ṣàánú ẹ̀. Ẹ gbọ́ láti ibẹ̀ ká fi pa bí ká dé yẹn. Ó wicked. Ṣẹ́gbọ́n ó wicked. Ó ní kò wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Gbogbo àwọn tó ń fẹ́ kó jáde. Ó ní kò ìgbé ègún parọ́ bẹ́ẹ̀ ni mo fi fún kẹ́ lórí YouTube. Wọ́n bẹ̀ ti fọ̀gbẹ́. Ìtẹ́jú àkọ́yẹ̀ ẹ̀ wọ́n dákẹ́ lórí ẹ̀ wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ náà. Wọ́n ní wọ́n sàṣì. Gbogbo ẹ̀ ló fi ń bá Muyideen lò. Really? Lọ́ fi ń dì pẹ̀lú Muyideen. Bọ̀ ojú má fọ bọ́tà lé ní. Àmọ́ àwọn orí. Ojú má fọ bọ́tà náà látàrí mẹ́ni pẹ̀lú. Ojú má fọ bọ́tà. Jáde kúlíkúlí mo ṣe international pẹ̀lú. Ó fojú olóore gúgi, ó fojú olóore gúgi lójú ẹ̀ kan fi gígùn. Ojú olóore gúgi, ojú olóore wo ló fi ń gúgi. Ibi kankan náà lè wọ náà. Ó lè sọ̀rọ̀ náà. Bàbá yóò fún láyé láti sọ̀rọ̀ náà. Kò play ẹ. Tí wọ́n bẹ̀rẹ̀ fún láyé láti sọ̀rọ̀ ní ẹgbẹ̀ fún. Gbogbo nǹkan tó sọ, ó bẹ̀rẹ̀ olóṣọ̀rọ̀ náà. Olóṣọ̀rọ̀ sí lẹ́nu, ó sọ̀rọ̀ ń gbá ojú ló ń gbẹ̀yìn, ló máa ojú ló ń gbẹ̀yìn fún. The stupid boy himself. Mo ṣe international market. Tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, ẹni ọ̀rọ̀ tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀, máa ń gbọ́ dáwọn náà. Rich. But because, let me tell you that you need money. Okay. You need money. Okay. You've been talking about money tó gbà. Nínú last month lásán, owó tí TikTok sọ fún wọn about 140,000 naira. Really? 140,000 ní TikTok sọ fún. 140. Ẹ̀jọ̀ ọjà wọn ló fẹ́ gbé kalẹ̀ nínú oṣù kan tó fẹ́ jèrè 140,000 naira. Mi ò wá sórí TikTok jà wàhálà TikTok ti pọ̀ jù. Má fo gọ́tà, má mu kòkò, má mu sìgá. Mi ò wá use mi má bínú. What is making money from there? Why do we have to stop him from going to TikTok? Stop ẹ. You people on social media, you are making money. It's only going to 1 million, 2 million, 3 million. Don't leave naira. It's only $10,000 to one year, not the social media. Okay. People are making money. You are stopping him from making money. Why are you stopping him from making? Why do you have to stop him from making money? Okay. Lọ́jọ́ tòní ẹ mọ́ gbàgbé òwe tí mo kọ́ pa aṣáájú Yorùbá ló bọ̀ wọ́n níbi tí a bá roko patì sí náà ni à ń fàbọ̀ sí. Ìdí nìyí tá a ṣe máa padà síbi abọ́rọ̀dé lánàá kó tó di wípé gbogbo rẹ̀ ṣe mọ̀nàmọ́ná tí gbogbo rẹ̀ táwa gbọ́ra wáyé mọ́. A padà sórí ẹ̀.
torí tá bá analyze ẹ̀ tán a dẹ̀ ti fẹ́ analyze ẹ̀ tán lánàá bọ́ a ní láti stop ẹ̀. Ìkan lára àwọn èèyàn wa ni wọ́n dábàá pé ká stop ẹ̀. Wọ́n ní ká stop ẹ̀, wọ́n nítorí pé kí àwọn tí wọn ò join wa lórí YouTube àti TikTok káwọn náà lè ní àǹfààní láti gbádùn ètò yìí. Ẹ má gbàgbé pé a ṣì ń tẹ̀síwájú nípa show tá là ń sọ̀rọ̀ lé lórí. Àwọn kákọ́ọ̀sì tá ń sọ̀rọ̀ lé lórí ó làwọn Olúṣọlá Yusuf kákọ́ọ̀sì. Ajígini arìngini wọjà. Sheikh Fọlọ́runṣọ́. Mufti Manchester àti ọmọ gbogbo wọn èmi orí ìrẹsì fún gbogbo wọn tó jẹ́ Muyideen aláìmoore. Ẹ̀ṣẹ̀ ò kì í dédé ṣẹ̀, ó yẹ kẹ́ mọ̀ wípé a kì í ṣe show báyìí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí wọ́n jáde síta tí wọ́n ṣépè tí wọ́n ṣe gbogbo oríṣiríṣi tí wọ́n kọ nuisance orí ìkànnì yìí a sọ̀rọ̀ a dákẹ́. Ohun tá à ń sọ fún wọn ni wípé ọjọ́ kan ń bọ̀ tí gbogbo àṣírí ọ̀rọ̀ yìí tí ó tú síta. Mo ní nígbà yẹn gangan ó nígbà tèmi o. Torí he who laugh last laugh best lọ́rọ̀ tiwa. A dẹ̀ sọ fún ọ wípé a ṣe tiwa kò tí ìyá oṣù báwo ní ṣépè tá bá fẹ́ ṣe tiwa yẹ̀yẹ́ lákàn máa ṣe. Torí Yorùbá bọ̀ wọ́n ní àwí fún ni kó tó dáni. Wọ́n ní àgbà ìjàkadì ni. Ìdí nìyẹn tẹ́ pé gbogbo tá bá tiẹ̀ ti ṣe ó dàbí pé 1 out of 1000 nínú tán ṣe fún wa ni. Ṣùgbọ́n àwọn ò ní rò wá tiwọn. Gbogbo àwọn èpè tán ṣẹ́ yẹn àwọn ò ní máa jáde ká ní à ń ṣépè fún wọn. A ò ní ṣépè torí gbogbo èpè tán ṣẹ́ orí ara wọn ni wọ́n máa fi hù. Àwọn ló lẹ́rù wọn ẹlẹ́rù ti gbẹ́rù ẹ̀. So yẹn ò bá fò tiwa. Àmọ́ ni wàhálà tí ò sáré ẹran kí ni fi ń ṣe èèyàn. Ṣùgbọ́n tẹ́mi wọ́n ní wípé ẹ̀pọ̀n àgbo ń bẹ lọ́wọ́ wa à ń ra lọ́wọ́ ni. Àdúrà ni pé kọ́lọ́run mọ́jọ́ ọ̀fọ́ ẹ sáàmọ́ gbàdúrà kọ́lọ́run mọ́ jẹ́ kí ilé èèyàn ọ̀fọ́. Torí tí ló bá bí mi ti bá pápó lẹ́ẹ̀kan náà yóò tún jáde lọ́wọ́ ọ̀sàlẹ̀ lẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ra rẹ̀. Ṣé ẹmọ tí ọmọ téèyàn bá fẹ́ ṣe tòǹdó tó bá fẹ́ fi tòǹdó tó fẹ́ fi lu tí ọmọ àbí tó fẹ́ fi lu tí láyé ìgbà wọ́n ní ẹ̀rá ní ìmọ̀ bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ sí wọ́n lè kan ra wọ́n ara tó tí yẹn máa fẹ́lẹ́ tó máa gbóná tẹ́jẹ̀ máa sá kúrò mẹ́ wọ́n kàn fi ṣe chó a lè wọlé straight òun là ń ṣe lọ́wọ́ báyìí. À ń ra ni mò ń ra ni à ń ra lọ́wọ́ ni. Torí náà ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n wá Olúṣọlá lọ ṣó tòrò bó ń dìlítì ọlọ́kà tí àwọn àáfàá Ajígini àti Sheikh Fọlọ́runṣọ́ tí wọ́n wù. Wọn ò fẹ́ àlàáfíà rárá tí kì í bá ṣe pọ́nà ń jù wọ́n lọ tí ì bá ṣe pọ́nà ń jẹ̀dá lọ in tí wọ́n plan òun kọ́ ni wọ́n bá. Gbogbo máìdí wọn ni wípé káwọn jéèlì arákùnrin tó ṣoore fúnyàn tó kọ́lé fúnyàn tó lọ ń lò láti jẹ́ wípé ó kọ́lé fún Muyideen dẹ̀ la ojú ẹ̀ kalẹ̀ nítorí òun gangan kò mórí. Ṣé bẹ́ẹ̀ mọ sórí lady Ọlájùmọ̀kẹ́ ṣó ní búrẹ́dì ní ṣọ́lájùmọ̀kẹ́ ló ń jẹ́ ọmọ ní búrẹ́dì ọjọ́ kìíní àná. Ọmọ ní búrẹ́dì ọjọ́ kìíní àná ẹ lọ wò pẹ̀lú omijé lójú nínú interview kan tó ń ṣe fóun. Ó ní àṣìṣe ńlá tó ń ṣe ni pé òun fojú olóore ogúngi torí ọ̀rọ̀kùnrin Azuka tó kọ́kọ́ rí photographer ọjọ́ kìíní àná. Ìgbà tó yá làwọn èèyàn kó sí nínú pé ó ń lò ẹni iṣẹ́ yìí ayé báyìí ló gbà èlé ló fún ẹ ó ṣe báyìí òun náà kúrò. Nítorí ìyẹn ti yọwọ́ kúrò nínú ìgbésí ayé ẹ̀ ó padà sí square one ni. Ṣèbómijé ló fi padà wá lẹ́yìn táwọn èèyàn sọ pé àwọn ò tiẹ̀ gbúrò ẹ̀ mọ́.
ta ni stupid person tó sọ̀rọ̀ yìí Àyìndé Ọlá jẹ́ blọ́ọ̀kì yẹ máa blọ́ọ̀kì ẹ pátápátá ni. ta ló wá ń bá sọ̀rọ̀ bí? Who is this? àwọn ẹlẹ́sìn katakítí àwọn fámìlì ajígini arìngini wọ́n jà ní. nǹkan tó wá kọ síbí gan Utaz kò lè rún ẹ, Jamiu ò lè rún ẹ, Adégúnwà ò lè rún ẹ, kò wá kọ nọ́sẹ̀sì ní síbí. gbogbo ẹni mo fi sọ níta gbangba. Jamiu Adégúnwà kò lè rún ẹ ní tó wá táìpù síbí. so ó wẹ́ láti wá táìpù nǹkan tó wá táìpù sí page mi. wàá gba bí tẹ́tí ṣakatakítí ẹ̀sìn yín wàá gbàbẹ̀ lọ, not on my page. Nas Àyìnlá Ọlá Utaz Jamiu kò rán ẹ ní nǹkan tó wá ṣe, kò tiẹ̀ lè rán ẹ. so mi ò ní wá fún Utaz Jamiu, mo fẹ́ kí n wá fún ni, ó wá fi ń tọ́jà, mi ò ní wá fún torí kò lè rán ẹ, mo jẹ́rìí ẹ. mo trust ẹ kì í ṣe tẹnu, mo trust ẹ. oh get níbo ọmọdé jàre. ẹ má bínú bọ́ ẹ̀ ló jẹ́ kí náà bí o omi ìfẹ́ mọ̀ pé mi kì í bínú torí ẹ̀ ló jẹ́ ń pọ̀ sí. ní sùúrù gbogbo ọgbọ́n àrékérekè tí wọ́n ń dá àwọn tó ṣerú ẹ̀ wọ́n regret mi. di ọ̀la ọmọ ní búrẹ́dì ó regret pé òun fi ojú olóore gúngi torí ìgbésẹ̀ tó gbé yẹn ó dá padà sí square one ni. ṣé ẹ mọ sórí ọ̀dọ́mọkùnrin kékeré tó ń pè ní Ṣẹ́gun tí ẹnìkan tó gbé fídíò yẹn jáde nígbà yẹn tó ní tó pàdé ẹ̀ lójú ọ̀nà, ṣé kìí ṣe bọ̀bọ̀ olórin kí ló ti ṣe làǹtà kí ló ti bí làǹtà ní tí amórúkọ torí gbogbo àwọn tó ń kọ hip hop yẹn mo mọ̀ mi ò mọ wọn tèmi o bóyá zàlàǹtà àbí kinní kan ní ìmọ̀rúkọ bọ̀bọ̀ yẹn sórí tó béèrè tán wọ́n ṣe ń ta tán rí fídíò ẹ̀ yẹn ní tó ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tó bá dàgbà kí ló fẹ́ máa ṣe tó ń tọrọ owó ó ní tó bá dàgbà ló wọ́n máa cháchẹ́ ni wọ́n máa ṣe yahoo. wọ́n post fídíò yẹn àwọn yẹn gbà Olúmídé Bàdó ó fi ọmọ yẹn sí private school ṣe Lẹ́kì Àbájá